Once again, Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Agbo Garri la wa ti ṣe Garri. Bọ́ sí another location ní ìsinsìn. A ní ká máa gbé wá fún yín nítorí tí a bá ti gba ilẹ̀ wa tó jẹ́ ilẹ̀ Yorùbá nation. Gbogbo nǹkan báyìí náà ni a máa ṣe lóòrèkóòrè. Garri ní last week tí mo wo bí wọ́n ṣe advertise Garri ó yà mí lẹ́nu gan. Garri is still the food tó ṣì ń save àwọn èèyàn di sí i. Garri lóúnjẹ tó ṣì ń save àwọn èèyàn ní ìsìn. Introduction Garri náà ni ẹ̀ ń wò yìí. Garri làwọn ìyá wa ń ṣe yìí. Oko láwa o, a lọ sóko ni o. Ẹ ti mọ̀ pé bringing the world closer to your doorstep sílé. So we bring the world closer to your doorstep. Garri lẹ́rí táwọn ìyá wa ń ṣe yìí. Bí wọ́n ṣe ń ṣe Garri ẹ̀rí iná wà lábẹ́ wọ́n ṣe kíní lé lórí so wọ́n gbé nǹkan lé lórí so. Wọ́n ti ṣe látàyè ìgbà wáṣẹ̀ òun náà nìyí. This will just be a short broadcast. Akàntúní ká tú ẹ mọ̀. Ẹgbẹ́ wa ǹjẹ́ ẹ lè kọ̀sọ̀ kọ́kọ́ fún wa nípa. Mọ́mì náà fẹ́ sọ mọ́mì nìkan sọ. Ẹ kò sọ bẹ́ẹ̀ lọ sọ. Yorùbá náà ni ẹ sọ. Ẹ gbọ́ Yorùbá. Ibrahimo. Ẹ gbọ́ Yorùbá mọ̀ mi. Ìyá àbẹ̀jọ́ yáwó pè yín bí. A ní wọ́n báwọn èèyàn wa a ní wọ́n báwọn èèyàn wa sọ̀rọ̀ pa. Nípa Garri ìyá àbẹ̀jì sọ̀rọ̀ ń tiẹ̀. Ìyá àbẹ̀jì lókè. Garri tó fresh lẹ́ ń wò yìí o. Ẹ lè sún ọ́dà fún Garri láti bí o. Yeah, that's true. Ẹ lè ọ́dà fún Garri láti ọ̀dọ̀ wọn. Garri tó fresh tó mix àwa tó fẹ́ nà. Ẹ lè fún wọn nọ́mbà tí wọ́n tó bá nídìí Garri wọ́n mọ̀ pé wọ́n. Ẹ kò sọ àwọn processes tí ní ẹ pass through tó pa bóyá lọ sóko. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé nípa Garri yẹn so kó tó lọ sóko láti gbé. Ẹ báwo èèyàn láṣọ Yorùbá nation. So ní Yorùbá nation wọ́n á lọ sóko wọ́n á ra gbákì yẹn wọ́n á gbé síta láti bẹ̀ wọ́n á bẹ́ wọ́n á kó sídìí ẹ̀rọ wọ́n máa lọ from there àwọn tó máa kó sóòdì tó máa gbà sórí kìíní tó bá gbẹ wọ́n á bẹ̀rẹ̀ sí ní yanbọ̀ èdè túṣe náà wà ní inú ẹ̀ so bọ̀ wọ́n ṣáà ń gbìyànjú náà bó wà òkè gan kan látẹ̀kọ́ láti Ìbàdàn Àbújá Kánò wọ́n máa wá ra Garri ní ibi bí wọ́n wá rà láti Kánò tó máa stroke kó láti north láti Àbújá everywhere people say àwọn mi ti máa ń drop owó before ọkọjà tó jáde wípé kí wọ́n fún àwọn ẹlòmíì wọ́n máa jà fún ìgbà kí nǹkan tó ṣẹlẹ̀ àwọn nídìí nǹkan báyìí ẹlòmíì máa fún wọn lọ́wọ́ láti fowó yẹn ṣe business wípé kọ́ ti báwọn fi ṣe Garri yẹn sílẹ̀ so when it is done they come back and pick the load so láti Èkó láti Ìgbò láti everywhere they ó dẹ̀ wá okay ìbọn tó bá lè patronize wà ní ibi yìí. Bọ̀ tí wọ́n bá wá nídìí ẹ̀ bó ni wọ́n ṣe lè get in touch. tó bá nídìí ẹ̀ tó a lè pe nọ́mbà fún ọ tẹ́ pé wọ́n máa. Ẹ pe nọ́mbà kan lè mọ. Ẹ lè pe nọ́mbà kan 07069324599. Ẹ̀rọ afárábalẹ̀ bá wọn pè wọ́n fẹ́ ṣe bísínẹ́sì ni. 69 ẹ lè pè sórí ti tèmi ẹ lè pè sórí tí wọn. Ẹ̀yin tó bá pè ẹ̀yin. Gbogbo eléyìí tá à ń ṣe fún yìí torí Yorùbá nation la ṣe ń ṣe fún yìí. 091 57 40 93 76 then 070 69 32 4597. Ẹ tún nọ́mbà yẹn. Ẹ jẹ́ kó mọ̀ pé ọlá Yorùbá nation. Lọ́la Yorùbá nation torí pé iṣẹ́ nígbà tí orílẹ̀-èdè wa bá pín gbogbo àwọn nǹkan yóò jẹ́ nǹkan tó máa rọrùn fún wa. Àwọn máa supply fún abroad Amẹ́ríkà fẹ́ pé inú gbogbo wa náà máa dùn kò ní jẹ́ pé bóyá à ń fi ìnira ṣe nǹkan tó yẹ kí á fi nǹkan rọrùn ṣe tí àwọn Fúlàní ò jẹ́ ká fi ìfọ̀kànbalẹ̀ ṣe nígbà tó bá tó àkókò tí Yorùbá nation bá dá pín gbogbo wa inú wa máa dùn á wà òkè gbogbo bí tẹ́gà náà lè rìn sí láti tún lè jẹ́ kí iṣẹ́ wa gbèrú sí ó máa fi wá ní ọkàn balẹ̀ ṣùgbọ́n lọ́la Yorùbá nation náà la jẹ iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú no going back. Ẹ ṣé gan. Etí èmi fẹ́ sọ. Ẹ̀yin yẹn wa òun ti sọ fún yín yẹn. Tí ẹ bá fẹ́. Kíní láti many places ní Nàìjíríà Garri tó pákí Garri bóyá ṣe kíní tó yìí ó lè mú ọrọ̀ ajé ńlá bá wa ní ilẹ̀ Yorùbá nation nígbà tí a bá ń supply fún outside country tá ń supply fún US Europe and other places so gbogbo àná la ṣe a máa padà sóko náà ní kò sí àtàrí padà sóko. So bí wọ́n ṣe sọ tí ẹ bá nídìí ẹ̀ tó bá nídìí Garri níbi bí ìtàn máa tà fún yín ní price tó yẹ kó máa dùn mọ́ yín nínú nọ́mbà tẹ́ máa pè náà ní
091 57 04 9376 091 57 40 9376 tàbí kí ẹ pè sórí 070 69 32 45 97 070 69 32 45 ká tèsì àbí ká jẹ gàrí yẹn wò ká wo bó ṣe. Wow. Gàrí là ń jẹ yìí. Jẹ́ mi kọ́ da yín. Àwọn èèyàn ń gbádùn lábúlé o. Hello. Àbúyẹ bí yòó àbúyẹ. I'm coming back. Ọ̀hún. Gàrí là ń jẹ yìí. Gàrí gidi lélẹ̀ o. Ẹ̀mí sì Ọlọ́run. Ẹ̀mí tẹ̀. Ọdún èmi náà mo ti ọ́dà náà. Mo ti ọ́dà ilé tí mo ti ọ́dà. Ìwọ nìkan ló ọ́dà. Èyí táwọn à ń gbé lọ lélẹ̀. Gàrí táwa fẹ́ rà lẹ́rìn yìí o. Wà tiwa nọ́mbà wa wọ̀n. Táwọn náà gbọ́dọ̀ gbé gàrí délé. Tiwa nọ́mbà wa wọ̀n yẹn o tẹ́ ẹ̀ ń rí yẹn o. Ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbádùn broadcast tí à ń ṣe ní ibi báyìí. Ẹ jẹ́ mọ̀ tí ẹ bá ń gbádùn broadcast tí à ń ṣe báyìí. Let me just know if you are enjoying the broadcast. A máa lówó. Yorùbá nation lówó. Ló gbé ibà kí iṣẹ́ tẹ̀síwájú. Ó bá bàbá dábì. Ọlọ́run ìgbé òòṣà bàbá number 1. Ẹ kọ́ ọkọ̀ fúlàní. Ṣọ̀kan náà Oòduà. Let me know if you are enjoying the broadcast. Wow. DIP selfers. Yeah. Mo dúpẹ́ lọ́wọ́ yín mo sáìtì mo mọ̀ pé tí ń wò wá láti àárọ̀. Yes, nice job. Thank you. Mrs. Omawumi Convenant. Ẹ ṣé gan ni màámi. Aníkà náà ká lọ visit àwọn èèyàn wa ní agbègbè Agúnrege. Ká ní mo orí kí ni mi bá kí mo ti kí àwọn Saki dájú. Agúnrege la wà, ìlú Agúnrege òun la wà. Agúnrege Ògúnládé Ògún tí ń wọlé Ògún tí ń wọlé àrùn. Agúnrege Ògúnládé Ògún tí ń wọlé Ògún tí ń wọlé àrùn. Mò ń gbọ́. All is well, my brothers and my sisters. If you need to get more thank you. We Garri, said we are enjoying you. You are watching. Yes, watching you from Zamfara. Wow. Also, okay, Zamfara. Wow, Alhaji is smarty. Thank you. Yeah, very nice. Let's know where you are watching us from. You can. Wow. I need media. I need some in London. Ẹlẹ́ni ní London. Àwọn kìíní inú wọn dùn wọ́n ready àti deliver fún yín. Abẹ́òkúta. Let's know where you're watching from. Thank you. Ẹnìkan ló sọ. Ó ní ó sọ fún Kóìkì. Ó pé Kóìkì lálẹ́. Ó ní Kóìkì, I need some in London. Media. I need some in London. Watching from Owode Ijiroko. Wow. Thank you. I'm missing home badly. Àwọn kan láwọn tí ń miss ilé. Ó ní Kenya ló ń wà. Kenya láti kẹ́ kó máa bọ̀ wá ilé padà. So gbọ́ ọ́nà àti fẹ́ gba Yorùbá nation. Orí mi jẹ́ kí n. So if you need, ẹ jẹ́ tún pe nọ́mbà wọn fún yín. Wọ́n ti pe nọ́mbà, ayé máa pè yín. Ẹ jẹ́ tún pe nọ́mbà wọn fún yín. +234 tẹ́ bá need more of this. +234 91 Watching from Ogun State. 91 57 40 93 76.
+234 91 57 40 93 76 iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn tẹ́ bá nídìí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n á deliver fún yín agbègbè yìí tún ni a máa rí ẹ̀gẹ́ a máa rí iṣu ní gbogbo agbègbè yìí so ẹ pè wọ́n 091 57 40 93 76 bẹ́ẹ̀ni nọ́mbà yẹn ni wọ́n ti bá wa pè náà tó bá ti bá wa gbé síta yẹn nọ́mbà yẹn náà ti bá wa gbé síta yẹn. Iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa watching from Cairo ama Egypt rèé ìwé kíkọ láìsí ọkọ àti àdá. If you will need order, if you will need more garri, if you need garri, just let us know. Comments and let's read the comments. Life is sweet in the village. Wow, that's cool. Yeah. So tẹ́ bá need ẹ jẹ́ ká mọ̀. Okay, ẹ pè nọ́mbà tí a pè fún yín yẹn. So tẹ́ bá ti pè nọ́mbà yẹn, a lè mọ̀ bí ó ṣe máa dé ọ̀dọ̀ yín. No going back, no going back, no going back. Igbo Ọ̀ṣà, owó bàbá Dami, ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní, Ọ̀ṣà, Ọ̀ṣà, Ọ̀ṣà. Ayé ẹja lọ. Ó yá. Wọ́n ní ká pin phone number, okay? I need garri from Abeokuta. Nọ́mbà yẹn ti wà ń bẹ̀ ẹ lè pè wọ́n. Ẹ pè ẹnìyẹn, ẹ pè wọ́n. Wọ́n máa mọ̀ bó ṣe máa tẹ̀yìn náà. Someone said mo fẹ́ kàńtẹ́ ní sọ. Mo fẹ́ kàńtẹ́ ní sọ mi o. Koiki Media always explain. Koiki Media, please always Sorry, Abi. Explains to people that Yoruba Nation actualization is not. It's not to eradicate what? Eradicate any religion against what politician has been telling them. That Yeah, only sure. They already know that. Wọ́n ti mọ̀ náà ṣe bí chief imam. ń pe hallelujah lẹ́ẹ̀kan gbogbo aṣáláàrí. So Watching from Toronto, Canada. Thank you. So akànní á fún yín ní ẹjọ́ ẹ bá patronize ìyá wa ẹ jẹ́ ká máa pè wọ́n ká mọ̀ pé ń pè wọ́n sìn ẹ máa pè wọ́n sìn kán lè mọ̀ pé broadcast yìí ó ṣe kínní ẹjọ́ torí ìkànnì wọn. Your great job. When I was in the village with my grandma, I always fried. Wow, So that's ẹ beautiful. pè wọ́n ẹ pè nọ́mbà wọn. When I pay Philip Deep IDT, paste the number and síbẹ̀. Yeah, so you can plus 091 àbí ṣe number yẹn náà ni 0915 74 093 76 òun ni number yẹn once again 0915 74 09376 òun ni number tí ẹ máa pè tí ẹ bá need gàrí láti ọ̀dọ̀ wọn ẹ jẹ́ ká support àwọn èèyàn wa ká gbé iṣẹ́ wa tí à ń ṣe ká gbé lárugẹ kò dìgbà tá a bá tó máa àwọn haúsá wọ̀ kí n yan gàrí let's support our own people. Thank you very much for joining the broadcast. We are going off light now. Have a good time. Àní jù báyìí lọ akànní ká tún sáré mu wá fún yín torí ọ̀nà wa sì jìn. Bẹ́ẹ̀ni ọ̀nà wa jìn gan. Ẹ pè wọ́n jẹ́ ká máa mọ̀ pé ń pè wọ́n.